ìmọ̀ Ọlọ́run bá ṣe ṣe kò síbi tí ò lè fi sí kódà ó lè fún ẹni tó ṣe yí pé kò ní wúlò fún. Allahu Akbar. Àgbọ́yé. Ọlọ́run lè fún ẹni tó ṣe pé ìmọ̀ yẹn kò ní wúlò fún. Àmọ́ yóò ní lọ́dọ̀. Yóò ní lọ́dọ̀ so that ẹni tí ó wúlò fún yóò lè gbà lọ́wọ́ ẹ̀. Àgbọ́yé. Ó sì lè fún ẹni tó ṣe yí pé kò nílò. Àmọ́ yóò sì ní. Àmọ́ yóò ní so that ẹni tó wọ́n gbà lọ́dọ̀ rẹ̀ yóò wá lò. Ó sì lè fún ẹni téèyàn ò fẹ́ràn. Ìkan tún nìyẹn. So tẹ́yìn bá gbọ́dọ̀ mọ́ bá ṣe rí gbogbo tí mo sọ yìí ó shape life mi tó jẹ́ kí n mọ realities kan ó sì jẹ́ kí n mọ limitations ẹ̀dá. Nǹkan lè wọ́ bọ́lọ̀ bá ṣe kọ́ mi. Ó sì inform àwọn positions kan tí mo take torí mo mọ̀ pé kò lè lọ Ọlọ́run kan máa ń fi kí ní ẹ̀ balance ni. Kò lè wá bá ṣe fẹ́. Pé ìgbà mi bẹ̀ ò lè ra kọ́ ṣe. Ẹgbọ́n mi ò lè ra kọ́ ṣe. Ó máa bèèrè bá but ó ṣe pé ọ̀dọ̀ lágbájá ilé ìwà wa. Hikmah Ọlọ́run ni pé ẹ gbà lọ́dọ̀ ẹ̀. Bẹ́ẹ̀ bá gbà lọ́dọ̀ ẹ̀ kò sọ́dọ̀ ìlú míì tí ẹ ti gbà bó bá lò wá gbà kí wá fún wọn yàn. Ẹni tó àpé ní láìkì ojú eléyìí ní ṣe o a sì ní ìdí ẹwà pẹ́tọ̀ Ọlọ́run wá fún mi ó lọ́kọ́ náà ni.